ìmáàmù ìlú ńkọ́ tán ni ó lọ oko ẹmu oko ẹmu oko ẹmu báwo ó lọ dá ẹmu àwọn níbi ń ṣòwò ní òun ló ń ta òun sì ni ìmáàmù ìlú. àwọn àfáà míì wọ́n máa ń gbé àfáà míì lẹ́sẹ̀ nǹkan tí wọ́n fi gbé lẹ́sẹ̀ ni pé ṣáàfáà yìí ń ṣe wáàsí ní àdúgbò yìí ó dáa ìwọ náà lọ ọmọ kí wọn kan ìwọ náà lọ jókòó síwájú kódà títì ló lè là wọ́n ìwọ náà gbégbá wáàsí ńbẹ̀ ṣé wàá jẹ́gi mọ́ ara wọn tí ìyẹn tí wọ́n fi lè bàbá ò kì í ṣe bẹ́ẹ̀ kódà ẹni tí wọ́n kọ́ ń kíw tí ò jọmọ markaz ṣáàfáà ni kó wà ń bẹ̀ ó ti débẹ̀ má lọ ha lọ́rùn. òun náà lọ́rọ̀ wọn tí bàbá sọ pé wa ardullahi wasi'a in kasadat tijaratuhu fi baldatin falam taksul fi baladin akhar wa ardullahi wasi'a fatuhajiru fiha. so irú ẹ̀ bí bàbá ṣe máa ń ṣe nìyẹn. àti fún wa ní àwọn point tá a ti rí mú bí ọ̀rọ̀ tanmiyatul maharat lára iṣẹ́ tí bàbá Mawlana Sheikh Adam wá ṣe òun ni rabitatul a'imma wal ulama. arákùnrinlá akọ́ fẹ́ bèèrè náà pé iye àwọn mélòó ni bàbá ya kíní kalẹ̀ fún pé àwọn ló gbọ́dọ̀ máa jókòó láwọn mítìnì akramakumullah. Hakul ahaliya fún rábítà kọ́kọ́ jẹ́ àfà kọ́kọ́ jẹ́ imam akramakumullah kọ́kọ́ jẹ́ oníwàásí kọ́kọ́ jẹ́ akọmọnkíw so mẹ́rẹ̀ẹ̀rin hakiya ni tó ti lẹ́tọ̀ láti jẹ́ rábítà láti jọmọ Yorùbá fi biladi Yorùbá rabitatul a'imma wal ulama fi biladi Yorùbá bàbá ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ lam yasbikuhu ahad kò sẹ́ni tó gba wájú bàbá ń bi irú bẹ́ẹ̀. ń pé kán wá àjọṣepọ̀ àbí ìjókòó kan tí ó máa kó àjọṣepọ̀ ìjókòó kan tó máa kó wọn pọ̀ tó máa jẹ́ pé ọ̀kan òun ni gbogbo wọn tí wọ́n máa ṣe. àwọn ànábì Ọlọ́run àwọn méjì ló dájú pé wọ́n lo àsìkò kan náà papọ̀. Ànábì Lut àti Ànábì Ibrahim. Lut àti Ibrahim àsìkò kan náà lò papọ̀. Iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́. Wọ́n takura wọn. Ànábì Lut ò gbẹ́ Ibrahim lẹ́sẹ̀. Ibrahim ò gbẹ́ Lut lẹ́sẹ̀. Kálukú jẹ́ ṣẹ́ ni. Àwọn èyí tí wọ́n lo àsìkò kan náà wọ́n wà àwọn mursalu nìyẹn. Àmọ́ àwọn ànábì tí ó ṣe mursal àwọn míì lo àsìkò kan náà papọ̀. Ìyẹn ò dáṣẹ́ wọn dúró wọn èyí sì ṣọ̀tá ara wọn. So eléyìí ó fi hàn áyé pé ìjọ kan yẹn inú risala Islam ni. Al-Qur'an sọ máa ń pé bismillahir rahmanir rahim inna hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budun. So
rìsálà yẹn kan ṣo ni, iṣẹ́ ta fẹ́ jẹ́ fún wọn ìkan ṣo ni, ìpèpè ta fẹ́ pè wọ́n síbẹ̀ nǹkan kan ṣo ni, kí la fẹ́ jà sí. àmọ́ tó bá ti ní màdíyànú tó ti di material, tó ti di materialism ní ìjà máa wà. Pé tó bá yẹ pé rìsálà yẹn dáwà tá a fẹ́ gbé yẹn kò sí islamiyya mahdha, tó yẹ pé islamiyya mahdha o ní báyẹ̀ ní kejì ẹjà. Allahu Akbar. Bẹ́ẹ̀ni sá. So ìbéèrè mi anakumullah, ẹ ti jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn mẹ́rin ni wọ́n wà ní haqqu udwiyya, al-a'imma, al-ulama, al-wu'az wal-mudarrisun, so kí wọ́n lè jẹ́ lábẹ́ eléyìí. àwọn ẹ̀ka wo ni bàbá Mọ̀lánà Sheikh Adamu wá yà pé lábẹ́ rábítà yìí àwọn kan máa wà ní kíláàsì báyìí, àwọn kan wà kíláàsì báyìí, wọ́n ti classify àwọn iṣẹ́ tí kó wá fẹ́ ṣe ń bẹ̀. anakumullah, bóyá ó wà sá. kò sí classification. jẹ́ ìmáàmù, tó bá jẹ́ ìmáàmù ìlú, akramakumullah, kò jẹ́ ìmáàmul jami', ìmáàmul jami', akramakumullah, ìyẹn al-imamatul kubra, akramakumullah, imamatul sugra òní imamur rawatib, akramakumullah. so imamu ratibinu. So ìmáàmù yìí nílẹ̀ Yorùbá òun ni àìmọ̀ bá ti jẹ́ ìmáàmù jamiu ni ẹ́, so ó ti jẹ́ first class. akramakumullah. first class imam òun ni ẹ́. ìmáàmù ratibi òun ní ṣe first class, second class ló ń wà. wọ́n máa kírun jàmá, kò ní máa kí jímà. kò ní kí jímà. anakumullah. so ládùúgbò kéréjì Ọlọ́run ti tó bẹ́ẹ̀ náà ni wọ́n tó. Allahu Akbar. So àwọn tó jẹ́ máàmù jamiu yìí olórí ìlú ní state tó wà ní western state nílẹ̀ Yorùbá, ó kéré jù àámú state 6 nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá. akramakumullah. but àwọn máàmù jamiu tá máa rí ń bẹ̀ ó ju 6 lọ. akramakumullah. so lápèjúwe ní Ògùn state àrímọ́mù Abẹ́òkúta odidi ìmáàmù ni. anakumullah. àrí ìmáàmù Jẹ̀bú Òde odidi ìmáàmù ni. àrí ìmáàmù àwọn Ìjẹ̀bú, a mọ̀ pé Ìjẹ̀bú pọ̀, ọ̀tọ̀ ní Rẹ́mọ, ti Rẹ́mọ yẹn náà ọ̀tọ̀. so àwọn yẹn lọ bẹ́ẹ̀, Ìjẹ̀bú ó tún wá bọ́ sí Yewa. so ní Yewa yẹn Ìlaró wà ń bẹ̀, Ayétòrò wà ń bẹ̀. so gbogbo wọn ní ìmáàmù jamiu kọ̀ọ̀kan. wọ́n ní ìmáàmù jamiu kọ̀ọ̀kan. gbogbo àwọn wọ̀nyí wọ́n lẹ́tọ̀ọ́ kan máa wá sí rábítà. gbogbo wọn lẹ́tọ̀ọ́ kan máa wá rábítà. àwọn tí ó tún máa tẹ̀lé wọn làwọn rátìbí yẹn. wọ́n máa wá torí pé ìmáàmù ò ní ìmáàmù kan pẹ̀lú àwọn jọmọ́ ni ìmáàmù kan ò lè máa gbẹnu ẹnìkan sọ. ó dẹ̀ lè sọ wàhálà tí ẹnìkan ń rí. o lè fi tiẹ̀ dájọ́ lórí gbogbo. kò possible.
so ìyẹn bẹ́ẹ̀ so tá bá kúrò lórí àwọn ìmáàmù yẹn ó lè jẹ́ àfá oníwàásí láì kó jẹ́ ìmáàmù. Ibẹ̀ ni tí àwọn wàáz. Ibẹ̀ làwọn wàáz. Ó lè jẹ́ ìmáàmù oníwàásí ó ní jẹ́ ìmáàmù ó lè jẹ́ àfá oníwàásí ó ní jẹ́ ìmáàmù jamiu. Abẹ́ náà ni mufasiru máa wà sáàrí mufasiru ìlú. Ó wà ń bẹ̀. Níbò míì wọ́n ń to oyè yẹn ni. Pé mufasiru nígbà kẹta ìmáàmù nílùú mi. Tá bá ti mú ìmáàmù náìbí ẹni tó bá ti jẹ́ kẹta ni automatically òun ni ó jẹ́ mufasiru. Òun ni mufasiru. So tí ó máa fi sún bẹ́ẹ̀. Ìmáàmù náà lè padà kan mufasiru. Ó lè padà kan. So gbogbo àwọn yẹn náà máa wá. So àwọn orú wọn ní sí wọ́n bẹ́ sábẹ́ àwọn wàáz. Sábẹ́ àwọn wàáz oníwàásí. Ẹlẹ́ẹ̀kẹta mudarrisun. Àwọn tó yá sí pé àfáà ni wọ́n. Nǹkan tí wọ́n gbé dání nìkan kọ́ mọ ní kéwú àbí kan dálé kéwú kalẹ̀. So àwọn yẹn mudarrisun ni wọ́n. Àwọn yẹn àwọn kan ẹgbẹ́ kan nìyẹn náà. Bí kíní yẹn bó ṣe péjọ nìyẹn hákòlò òdùwíyá àwọn wọ̀nyí àwọn ni. Gbogbo ẹni tó bá ti rí pé òun kó sírù ọ̀ràn yìí tó sì wà nílẹ̀ Yorùbá ó lẹ́tọ́ àti máa lọ rábítà. Àti máa lọ rábítà. Tẹ́lẹ̀kẹ́kọ̀ọ́ ní challenge yẹn pé ká ń pè. Rárá. So ìyẹn ni kálukú dákẹ́ àbí kálukú fà sẹ́yìn nígbàtí rábítà ń di yọ̀bọ̀yọ̀bọ̀. Àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ mi ò wá. Ẹlòmí ò rí pé ẹ̀yìn àwọn lágbájá ló lọ ṣojú wa wọ́n èé ṣojú èèyàn. Níbi nǹkan tó bá ti jẹ́ sí. Bẹ́ẹ̀ ni mẹ̀sùlíyà ẹni ó dẹ̀ lè ní kí n lórí ìyẹn ẹni. So secretaryship ní rábítà kò lè jẹ́ ìmáàmù ìlú. Ni ó máa mú secretaryship torí iṣẹ́ kan wà níwájú ẹ̀ gèdègbè ìmáàmù odidi ìlú ìwọ ni ìmáàmù jamiu bẹ̀. Bàbá ṣe rábítà yóò dà gẹ́gẹ́ bí United Nations àbí African Union. Secretary General kò kí ń l'assistant. Secretary General kò kí ń l'assistant. Àbẹ́gbọ́ Assistant Secretary United Nations rí nígbọ́ Assistant Secretary African Nation nígbọ́. Secretary General is Secretary General. Yóò dìde pẹ̀lú gbogbo iṣẹ́ tí ó wà lábẹ́ yóò máa ṣe takuntakun. Àwọn subsecretary wọ́n máa wà lábẹ́ subsecretary yẹn kò lè di Secretary General. Wọ́n ń tẹ̀lé lọ́nu. So Secretary General ni kò kí ń ṣe Assistant Secretary. So ìyẹn bẹ́ẹ̀. Bàbá ló wá wọ́n kọ́kọ́ jẹ́ bàbá mú àwọn ọmọ Markaz Sheikh Zuglul, Sheikh Abdulrazak, Abdulrahman Iwo rahimahumullah.
wọ́n fojú wọn lé náà ń bẹ̀ pé ẹ̀yin o iṣẹ́ yín ni. Sheikh Abdulrazak Abdulrahman kò ń ṣe ìmáàmù Ìwó. Sheikh Mustapha Zoglol kì í ṣe ìmáàmù Ìkìrun. So bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ níjọ́ tí àwọn ìyá àgbà ṣaláìsí. So wọ́n wá àwọn mọ́kàzí wá ṣe àwọn tó ń jẹ́ àgbààgbà yìí kìrìj wọ́n wá ṣe tàbíìn wọ́n ṣe jẹ́sọ́tù tàbíìn. Jẹ́sọ́tù tàbíìn yẹn owó tí wọ́n rí níjọ́ náà nígbà tó ń sọ fún bàbá yìí pé àrówó báyìí, bàbá ní kí lè wá fẹ́ fi ṣe, ẹ lọ ra ábítà ẹ ná síbẹ̀. Sadaqatun jariyah. Ìyẹn gan wọ́n fi dètàn mọ́lẹ̀ ni. Tó jẹ́ màmá tó bí Sheikh Adam. So jalsatu tàbíìn yẹn owó tí wọ́n rí ń bẹ̀ wọn kò tàná fẹ́ àfáwò náà tó máa pè àbí àfáwò ló fẹ́ tó máa wá pè. So ẹ̀yin tẹ́ ṣe yìí àtowó tẹ́ rí yẹn ẹ lọ ra ábítà. Owó tí wọ́n kọ́ rí pé wọ́n fẹ́ kọ́ secretariat yẹn owó kan tí wọ́n rí nìyẹn. Ìtàn ni. Lẹ́yìn yẹn kan tó ṣẹ̀ṣẹ̀ máa wá rí owó mi. Abíọ́lá fowó lẹ̀, Àríṣekọ́lá fowó lẹ̀ lẹ́yìn yẹn. So èló náà ń fi kalẹ̀ ń jọ náà but owó ni 70,000 50,000. So bí 7 million nísìnyí. Bọ́n ṣe nìyẹn. Òun ni wọ́n fi kọ́ rábítà yẹn débi tí wọ́n kọ́ dé. Wọ́n sì ṣe àwọn foundation míì kalẹ̀ síbẹ̀. Ilé ìgbọ́dọ̀ ní ilé kó jẹ́ bí guest house. Ilé kó jẹ́ ààyè kìíní. Wọ́n ní kí wọ́n ṣe kíní kan wá fi rẹ́ǹtì. Wọ́n yìí ṣe bẹ́ẹ̀. Rábítò ń ṣe nǹkan tí wọ́n rẹ́ǹtì bọ́ta fún wọ́n sọ bí kọ́ àmùnà sàbáàtì. Ẹni tó ń ta horobe, ẹni tó ń ta èso, ẹni tó ń ta sìgá, ẹni tó ń ta kíní kó máa rárá rábítò rí bẹ́ẹ̀ kí wọ́n á sọ dọjà. Rábítò rí bẹ́ẹ̀. Ẹ sì lè gbé mọ́ṣáláṣí jímọ̀ síbẹ̀. Ó ti ẹ̀dà rẹ bá gbé síbẹ̀ àmọ́ ta lẹ fẹ́ fi jẹ ìmáàmù. So ó jẹ́ orígun kan. So gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ni ó rọ̀ mọ́ rábítà. Kí Ọlọ́run kí ó járí bàbá pẹ́. Ní abẹ́ èyí tí bàbá bá ìjọba tó jẹ́ kárí bàbá òjò ìlú mọ́kẹ́sì pẹ́ nípa rábítà. Iṣẹ́ takuntakun tí mo ránṣẹ́ Sheikh Adam ṣe ń bẹ̀rẹ̀ àmọ́ ń gbọ́ níta kódà ibi tí mo ti so tọrọ lẹ́ẹ̀kan tí bàbá yàn wá tẹ̀lé àwọn tí wọ́n lọ bẹ̀. Ìṣẹ́dá tó sọ̀rọ̀ nínú kọ́ àyẹn wọ́n fi ọlá Sheikh Adam hàn ló Sheikh Adam lọ́wọ́ fi ṣe sábà bí oríire yìí. Èèyàn ṣe ni wá ṣiṣẹ́ takuntakun báwọn àkọ́kọ́ owó tí wọ́n rí ń bẹ̀ pàfẹ́ fi ṣe nǹkan bẹ̀ owó inú ilé náà ló tún jẹ́. Kí ló sọ Sheikh Adam di sẹ́kẹ́tìrì
táwọn òbíra wọn ní ọ̀rọ̀ yìí sùnjọ́ náà pé èmi mọ́ dálẹ̀ ẹnìkan kan ò ló ṣáájú wọn ẹnìkan sì pílẹ̀ rẹ̀ àwọn ọlọ́run ní kí dáadáa ń gbọ́wọ́ wọn àwọn tí wọ́n di ọ̀rọ̀ yìí sùnjọ́ nǹkan ló yàn wọ́n kí ló sọ wọ́n di ọ̀rọ̀ yìí sùn Sheikh Adamu wa kó sábẹ́ àṣẹ tiwọn náà tí wọ́n ń pàṣẹ lórí Sheikh Adamu gẹ́gẹ́ bí olùdásílẹ̀ táwọn sì jẹ́ sẹ́fẹ́ tìjọ́ náà. Secretary òun lẹ̀mí ẹgbẹ́ bàbá ò jẹ́ president torí bàbá ò kí ń ṣe ìmáàmù ìlú bàbá ò kí ń ṣe ìmáàmù ìlú gbogbo ẹni tó dẹ̀ wà ń bẹ̀ tí bàbá fi dálẹ̀ tán lọ pè wọ́n kiri bàbá ní wọjú ilé pé kálukú bẹ́ẹ̀ ni kódà ẹ má jẹ́ kí n sọ ọ̀rọ̀ àwọn ìmáàmù Báńgbọ́lá ìmáàmù Abẹ́òkúta nìsìn àwọn náà ń wa bàbá láwọn àsìkò yìí wọ́n délùú míì tó já sí pé níbo ni ìmáàmù ìlú ń kọ́ tán ni ó lọ oko ẹmu oko ẹmu báwo ó lọ dá ẹmu àwọn ní fi ń ṣòwò ní òun ló ń ta òun sì ni ìmáàmù ìlú oko ẹmu ni ìmáàmù òun mú ganu so ká lè mọ báwo ló ti rí níjọ́ náà kí ni bàbá dẹ̀ ṣe láwọn àsìkò yìí ọmọ Ìlọrin ni bàbá yes ọmọ Ìlọrin ni wọ́n gbé rábítà yìí wọ́n gbé lọ Ìlọrin jọ́ kan ìpé ó yá ẹ̀yin ìmáàmù gbogbo yẹn ká lọ gbogbo wọn dẹ̀ tẹ̀lé wọn but Ìlọrin ò lè gba rábítà kí ìmáàmù Ìlọrin kó wá jẹ́ mẹ́mbà rábítà tí ò ní jẹ́ra Yésù so iṣẹ́ ibẹ̀ yẹn fàṣàlùbà so ní Ìlọrin ò ṣe sí ní mẹ́mbà rábítà kò ní wà lábẹ́ nìkan so bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹni kò sẹ́kítírì òun lẹ̀mí bàbá ló mọ àníyàn táwọn fi gbé táwọn fi pè àwọn àfáà yìí àwọn ìmáàmù ìjọ àwọn táwọn tán bá tún kọ́ ń kíw dáadáa tí wọ́n wá Markaz wọ́n máa mọ hádà fún wọn bàbá kọ́ ẹlòmíì kíw kò wá Markaz o bẹ́ẹ̀ ni tó ń jọmọ kíw wọn tó ń jọmọ kíw wọn but kò wá Markaz rárá inú wọn làlájì bí ó bá kú Sodruddin Alhaji Sodruddin bí ó bá kú kò wọ búlù kìí ṣe pé kódà kan tó dá Markaz ilẹ̀ rárá à ń gbọ́ lálákọ̀ọ́kọ́ báyìí so kọ́lọ̀ túnbọ̀ nípò ẹ̀mí gígùn yẹn sá tàbá ka Alhaji bí ó bá kú bẹ́ẹ̀ á ka Ìmáàmù Gbọ́ra lẹ́lẹ́kejì so bàbá Jọ́sẹ̀ bẹ́ẹ̀ bàbá Túndé Jọ́sẹ̀ so Fẹ́mi Òkúnnù
bàbá Fẹ́mi Òkúnnù kọ́lọ́n kó lọ́rọ̀ ẹ̀mí wọn. Ọtí wà kí sọ the former VC lọ́sùn. No èèyàn ò sínú so àwọn wọ̀nyí ọmọ kéwu bàbá ni wọ́n but wọ́n ń ṣọmọ Markaz torí wọn tí dá Markaz kalẹ̀ láwọn àsìkò wọ̀nyí. ìgbà tán dá Markaz kalẹ̀ àkọ́kọ́ ọmọ Markaz ni Sheikh Raji. Adamallahu hayata. Sheikh Raji dẹ̀ wọ́n dé Saudi Arabia kí Sheikh Zoglolu tó wọlé. ọgbọ́ Anakumullah. Sheikh Raji dé Saudi Arabia Kí Sheikh Musa Zuglul kó tó wọ Sanawula. akramakumullah. So bó ṣe wà ní Kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́, àlékún ẹ̀mí gígùn àtàláfíà ara kọ́nà kó túnbọ̀ bá ṣe fún Babalagege. Bàbá Mọ̀lánà Sheikh Abdullah Al-Ilory tí wọ́n dá gbogbo orí parí kalẹ̀ tọ́lọ́wọ̀n wá jẹ́ kó kú, Ọlọ́run bá ṣàlékún kẹwọn. Bismillahi kúlú wallah. Mọ̀lánà Mudirul Markaz, àlékún àláfíà, àlékún ẹ̀mí gígùn kọ́nà kó máa bá ṣe fún wa. Laqad ja'akum al-ilaf ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله.